هل لك سر عند الله بينك أنت وبين الله ọba tó wá هل fi àwa لك fi mọ̀nà ọba náà la صدقات dúpẹ́ fún. تخفى àwa jẹ́rìí pé ọba náà ọ̀kan ṣoṣo ni a sì jẹ́rìí pé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam dájúdájú òjíṣẹ́ Ọlọ́run ọba ni kì í ṣọmọ Ọlọ́run kọ́lọ́run kó bá wa kí ànábì wa Muhammad àti gbogbo àwọn ará ilé ẹ̀ láwọn ẹni tí wọ́n sin lọ́wọ́ ọba pẹ̀lú ẹ̀ àti àwọn sàhábà rẹ̀ ní àtòkèdélẹ̀ wọn àti àwọn tábì'í àti gbogbo àwọn ẹni tí wọ́n fi tẹ̀lé ti ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam fi di ọjọ́ ẹ̀san. àwa náà tí àwa ń tọrọ fún wọn kọ́lọ̀ ń jẹ́ kí á rẹ́ ní eré tí ó ṣàdúrà fún àwa náà kọ́lọ̀ ń jẹ́ gbogbo èyí tiwa náà. iṣẹ́ tí yàn máa ń ṣe tó jẹ́ iṣẹ́ dáadáa tán fi máa ń rántí ẹni pẹ̀lú àdúrà báyìí ọlọ́run kó kẹ́ni kọ̀ọ̀kan wa máa ṣe. la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. àtúndúpẹ́ fún ọlọ́run lẹ́ẹ̀kan sí lérí pé léyà ń bọ̀ owó ẹran mi ṣé mi wà nínú àwọn ẹni tí ó pa báyìí àbí mi ní sínú wọn. ọlọ́run wá kàwọn èèyàn kan kún ẹni tí ó pa tó já sí pé ìkẹni ọlọ́run sì kàwọn èèyàn kan kún ẹni tí ò ní pa ìkẹ́sì ní fáwọn náà. ó wá ní bí kálukú ṣe máa ń ronú tí ó fi mọ̀ pé pípa tóun rí ipa ìkẹni àìrí ipa tí tòun ìkẹni. àmọ́ mùmínì tó gbọ́ lọ́hùn gbọ́ ìhà méjèèjì lọ́dọ̀ títí ẹ̀ oore lọ́dọ̀ títí ẹ̀. nítorí pé gbogbo nǹkan kọ́ la lè ṣe ṣùgbọ́n kò sí ohun tọ́lọ́hun ò lè ṣe. àwọn àṣẹ kan wà ọlọ́run ó pa wá tá a bá lágbára á ṣe àbá lágbára àfilẹ̀. ẹ̀yin Yorùbá lẹ máa ń kówé kan pé a kì í fi agbára fi lè kú. ọ̀rọ̀ ẹ̀dá nìyẹn. ọba tó wá ní kí àwa kan kárí pa adúpẹ́ fọ́ba náà. ọba náà tó ní ká pa òun náà ló pàṣẹ nígbé tẹ́ bá pa á bùṣe báyìí ní kẹ́ ṣe gbẹnu ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. apá a sì ṣe bẹ́ẹ̀ náà. ṣíṣe báwo la ṣe ń bẹnu wa dì sí òun di ẹrù díẹ̀ sílé ìyọjẹ díẹ̀díẹ̀ ẹkú palẹ̀ máa rẹ̀ o. ó sì ń bẹnu wa a jẹ nínú ẹ̀ a fi àwọn kan fi ṣẹ̀bùn a fi àwọn kan fi ṣe sàrà gbogbo ẹ̀ náà ọ̀nà ni. ṣùgbọ́n ẹran ó tán ihun tá a fẹ́ ran ṣe ó ṣẹ́kù kámọ̀ yẹn dájú ló fi já sí pé a máa ń fi ẹran fi ṣe oore ni a kì í fi ṣe bí kọ́lọ́hun má ṣe wá lẹ́ni bí èèyàn. a sọ fúnra wa níjẹ̀jọ́ ń pé kí ni ohun tó fẹ́ ran wá a sì gbọ́ yé ń pé ìtẹ̀láṣẹ Ọlọ́run kan ló fà wá. ǹjẹ́ títí dìsín èmi pọ̀lú ẹ̀ a ti gbáradì láti ṣe tọ́lọ́run ọba láti ṣe ti ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. ẹ ká bẹ̀rẹ̀ wa léèrè bẹ́ẹ̀ gbìyànjá ṣe tán àbá ti ṣe tán ẹ dákun jẹ́ ká ṣe. ẹ ká kẹ́kọ̀ọ́ lára ànábì Ibrahim alayhi salam àti ọmọ ẹ̀ Ismail ń pé tọ́lọ́run là á máa ń ṣe la fi ń ṣorí eré ayé àtàlùkìyàmọ̀. ó wà náà rọ̀ wọ́n bẹ́ẹ̀ kọ́lọ́hun kó ṣe wá lẹ́rí tí ó mọ̀ tẹ̀lé tọ́lọ́hun tó mọ̀ tẹ̀lé tí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ní bàbá àti ọmọ àti aya àtàwọn òbí tí wọ́n bí wa. ẹran ọdún tí a pa mo ní Ọlọ́run ọba ó pa wá láṣẹ gbẹnu ànábì pé ká fi àwọn kan fi ṣe sàrà. eré sàrà náà lágbà fúnra wa léni níwọ̀nba àsìkò tó ṣẹ́kù lẹ̀. sàrà ṣíṣe oore ńlá ni ẹnikẹ́ni kan ló lè ṣe. sàrà ṣíṣe
ó wíwo lẹ́mìí ahun èèyàn tó gbàgbé ń pọ́lọ́hun ló fóun ní nǹkan náà. sàrà ṣíṣe lọ́dọ̀ ẹlòmíì ó dàbí ìgbà tí wọ́n fẹ́ já ẹ̀mí lára èèyàn ni pé tóun bá ṣe é ayé tòun ó bàjẹ́, tí ó sì gbọ́dọ̀ rí bẹ́ẹ̀. sàrà tábà wò dáadáa gbàdán kàkàlẹ̀ ń pè nǹkan báyìí ní kẹ̀ṣe èmi rí pé gbogbo ẹran náà wá wọn ni tí wọ́n ní díẹ̀ fi ṣe sàrà o, èyí tó jẹ kó jẹ́ wọn bá díẹ̀ lẹ́ni tí fi ń lẹ́ni pé sàrà ṣíṣe ń kọ́ ó ní ọlá ju èyí tó ń fẹ́ gbé sẹ́nu kóhun jẹ lọ. ṣùgbọ́n alhamdulillah lọ́dún yìí mo rí pọ́pọ̀ èèyàn ti sàrà mẹ́ran náà, kódà wọ́n ṣe é níṣe pé ẹran nìkan, wọ́n ṣe é níṣe pé kí ni ń gbà kẹfìkún kẹ́yìn náà fi ṣe àjọyọ̀ nù lẹ́yìn. irú àwọn èèyàn bẹ́ẹ̀ mo bá yín yọ ẹ̀kú rere, oríire ẹnì kọ̀ọ̀kan wa yóò bá wà kalẹ̀. ẹni tó wá di tiẹ̀ náà sílé kó kẹ́kọ̀ọ́ ńbẹ̀, èyí tó kù ń lé kú jáde. àwọn èèyàn nídìí ẹ̀ máa mọ̀ wípé ọlọ́run ṣe àdéhùn pé wa ma tunfiqu min shay'in fa huwa yukhlifu. gbé gbogbo ohun yòówù tẹ́lẹ̀ náà láyé ọlọ́run ní òun fi omi fi rọ́pò. kí ni ìtumọ̀ ń kó omi fi rọ́pò níbi ọkọ̀ ọgbọ́dá sàárà yẹn náà ọlọ́run ó tó wá fún ẹ lórí tó fi rẹran mí ìràjẹ níta kágbà sí rí ẹ bẹ́ẹ̀. sàárà tí a wá wí kò wá mọ sérí owó, kò mọ sérí ẹran nìkan. àṣọ́nà sàárà tẹ pọ̀ láyé léyìí tá a fi ń rí ojú rí ọlọ́run ọba tọ́pọ̀lọpọ̀ wa tí a mọ̀ a ṣe bí ẹni tí ò mọ̀. àwọn òmíì mọ̀ àti lò ó ṣòro fún wọn tó já sí pé ṣètọ́nù ńkọ́ òun ló ṣèwé òfin míì fún wọn pé ẹ fi eléyẹn lẹ̀ ọ̀nà báyìí ní kí ẹ gbà. kí wá ní àwọn sàrà náà látẹnu ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí ẹgbàá wa ti Abu Dharr tí ó gbà wá. ànábì ń kọ́ lẹ́kọ̀ọ́ ó ní la tahqiranna min al-ma'rufi shay'an. ànábì ní tá máa sọ pé kíní ìbáyìí dáadáa ní orí ńláyé. ànábì ní wọ Abu Dharr má fojú fi tẹ́ńbẹ́lẹ̀, má fojú fi gbé kéré pé orí yìí kéré jù, má dánwò láyé. ànábì ń kọ́ Abu Dharr lẹ́kọ̀ọ́ ni, ṣùgbọ́n ẹ̀kọ́ tí ànábì ń kọ́ ó wá padà jẹ́ ẹ̀kọ́ fún gbogbo wa lẹ́nu ìta láti tẹ̀lé, kì í ṣe Abu Dharr nìkan. ṣùgbọ́n lágbo náà sẹ́ Abu Dharr ni ọ̀rọ̀ wà níwájú ẹ̀ tó fẹ́ gbà. àwọn sàhábà sì ni wọ́n yìí gbọ́rọ̀ ànábì Muhammad pamọ́ sallallahu alayhi wa sallam. ànábì wa ní walaw an talqa akhaka biwajhin taliq, ní ẹgbàá wa mi biwajhin taliqin, ní ẹgbàá wa mi. ànábì ní kódà kó já sí pé ọmọ ìyá ẹ̀ nínú Islam orí nǹkan kan tó fi ṣe sàrà fún tó kọjá pé ńgbà tó rí kò rẹ́rìn músẹ́ sí. àṣekárẹ́ di músẹ́ síra wa sàrà ní táwọn mọ̀. ẹ wá wọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó ti pàdánù sàrà yẹn láyé, bóyá sàrà yẹn ṣẹ́ òun ló ṣẹ́kù fún tó fi dọ́mọ àlùjánnà tó dá ọ̀sùn kò mọ̀. ẹ̀kọ́ àkọ́kọ́ ni ẹ̀ pé tá a bá ń bẹ láyé ọba ọmọ yẹn ń pé ń bọ̀ sẹ́ bẹ́ẹ̀ ni músẹ́ sí lẹ́ẹ̀kan náà. Assalamu alaikum. sàrà ló ṣe tó bá mọ̀ nínú súnà tí ànábì Muhammad sallallahu alaihi wasallam. àwọn ìmọ̀ mọ̀ sàrà ọmọ ká pàdágbé lónìí gbé sàrà ni kọ́dà ẹni tí tó ṣe é gan lára rẹ́rìn sí lẹ́dí bí ń tẹ̀ lọ́rọ̀ ànábì Muhammad sallallahu alaihi wasallam. má dúró dún bí kíni ń lè gbà pẹ́ láyé àti láyé ṣùgbọ́n gbọ́n náà ń ṣe lọ́hùn kọ́lọ́ọ̀lù bá gbà títì ẹ̀ náà. èyí jẹ́ sàrà àkọ́kọ́ fi kún sàrà ẹran léyà tí a ṣe. àwọn sàrà mi látọ̀dọ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Abu Dharr gan ló tún gbà wá. ó ní àwọn apá kan nínú àwọn sọ̀hábà tí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n wá bá ànábì ìjọ kan. kí náà ṣe
qalu lin-nabiyyi sallallahu alayhi wa sallam wọ́n sọ báyìí fún ànábì pé ya Rasulallah apèrè òjíṣẹ́ Ọlọ́run tán fi pè wọ́n fẹ́ sọ̀rọ̀ pàtàkì ni o kí ni wọ́n wí wọ́n ní dhahaba ahlu ad-duthur bil ujur dhahaba ahlu ad-duthur bil ujur èyí ànábì àwọn olówó yìí báyìí tó wà lẹ́gbẹ̀ẹ́ wa gbogbo ládàá ti kó tán o wọ́n sọ fún ànábì Muhammad ìjà àwọn olówó tó ní o ọ̀tàná tí wọ́n bẹ̀rù òṣì wọ́n ní kí ni dhahaba ahlu ad-duthur bil ujur ìpé àwọn olówó àwọn ọlọ́lá gbogbo rẹ̀ pátá náà ti kó lọ tán o wọ́n ń sọ bẹ́ẹ̀ fún ànábì Muhammad kìí ṣe pé wọ́n ń sọ ní sọ ìkórìíra ẹ̀gàn tí ó táwọn olówó ní kọ́ wọ́n ń sọ ní sọ wípé báwo làwọn gan ó ṣe gbà táwọn fi dépò táwọn eléyìí báyìí dé níbi gbogbo oore tí wọ́n kó lọ. alábìnrin famadak ehun tẹ́ ń sọ kò yé mi ẹ̀ là àwọn sọ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ń gbé yusalluna kama nusalli àwọn olówó yìí bá a ṣe mọ̀rún kí táǹkì yìí bẹ́ẹ̀ làwọn náà mọ̀ kí wọ́n kì í adédín kankan náà. torí àwọn sàhábà tí wọ́n ń sọ̀rọ̀ ọ̀rọ̀ yé wọn dáadáa wọ́n rí pé àwọn olówó náà lánàá wọ́n mọ ìrun kí dáadáa gẹ́gẹ́ bí Usman bin Affan radiyallahu olówó ni Usman ní owó lọ́wọ́ ṣùgbọ́n àwọn eléyìí bẹ̀rù tó fẹ́ ṣẹlẹ̀ wọ́n mọ̀ ń pa àwọn nǹkan làwọn ni èyí táwọn ní nínú owó ni pé èyí tí àwọn jẹ owó táwọn ní èyí táwọn jẹ táwọn yí àgbẹ̀ ìdànù owó ti táwọn nìyẹn èyí táwọn wọ̀ láṣọ táṣọ náà gbó owó táwọn nìyẹn bàtà táwọn rà tó gbó owó táwọn nìyẹn gbogbo nǹkan ọ̀gùn táwọn gùn tó gbó ti táwọn nìyẹn ṣùgbọ́n èyí tó ṣẹ́kù ńlẹ̀ ti táwọn káwọn ti lè dá fáwọn ẹni tó ní nítorí pé tọ́lọ́ máa kówó fún yàn kan láyé bó ṣe kó fún ẹ ó kó fún ẹ lábàjá mọ lábàjá kó dání àwọn ẹni tí wọ́n ní tán bá dé kó kó fún wọn. ìtumọ̀ yẹn nìyẹn báwọn ṣe wá ní owó náà sẹ́ wọ́n tó wá kọ́ ẹ̀sìn ń gbé báwo la ṣe ń kírun wọ́n farabalẹ̀ kọ́ dáadáa wọ́n mọ̀ kí àwọn ẹni tí wọ́n ń sọ̀rọ̀ tó ń yẹ tálíkà ní ìṣe wọ́n wá gbé wọn pẹ̀lú àwọn olówó náà wọ́n gbé wọn sí ipò kan náà níbi ìrun kíkí pé kí ni yusalluna kama nusalli ìrun wa bó ṣe wà dáadáa bẹ́ẹ̀ ni tí wọ́n náà wà dáadáa wa yasumuna kama nasum bá a ṣe ń gbàwẹ̀ pẹ̀lú gbogbo ohun tó yẹ kó wà lára àwẹ̀ àwọn náà ṣọ́ wọ́n gbàwẹ̀ náà bẹ́ẹ̀. wọ́n ní wa yatasaddaquna bi fuduli amwalihim èyí tó wá lé ń bẹ̀ ni pé àwọn owó tó jọ ojú lójú báyìí pé owó ni tó lè mú ẹ̀mí èèyàn jáde jìjì wọ́n máa ń kó jáde ṣe sàrà fún ọ̀tọ̀ lọ́wọ́ bá sàdábì wa Muhammad sallallahu alayhi wa sallam. bí tó méjì àwọn lọ nìyẹn ọwọ́ kò ń tálíkà wà náà wà yìí kò tí àjọ ń sáré níbi nǹkan kan mo wá fi páàkì kan fi yẹ́lẹ̀ wàhálà ti báyìí o bó ṣe bá mi pẹ̀lú páàkì kan náà òun lè kó mọ sáré ní ẹ̀yìn ẹ̀ báwo lè ti tiwọn àwọn ń sáyéré ń pé wasari'u ila maghfiratin min rabbikum wa jannatin arduha samawati wal ard u'iddat lil muttaqin gbogbo eré tiwọn ní pé àwọn ń sáyéré báwo ni àlìjánná firdaus jẹ́ ti tàwọn eré nǹkan tí wọ́n ń sá nìyẹn níbi àyèmọ́bẹ̀rù òṣì níbi òwò ní náà fudul amwal wọ́n ní fudul amwal owó tuntun kì í ṣe èrè o èyí tó mú ẹ̀mí dání wọn ní wọ́n iná fún ẹgbẹ́ sára gbàtí wọ́n sọ fún anábọ̀ Muhammad arábì ni afala u'allimukum shay'an tudrikuna ma sabaqakum wa tasbiquna bihi man ba'dakum nínú ẹgbà wá mi arábì ni
faqad ja'ala Allahu lakum ma tasbiquna bihi al-aghniya aw kama qala. Ẹ̀gbà wa àkọ́kọ́ ń sọ fún wa pé ànábì ní afala u'allimukum shay'an, ẹ ṣe sùúrù kí n kọ́ yín ní àwọn nǹkan kan tí n bá kọ́ yín tẹ́ bá mọ̀ tí ẹ bá ń lò ó ẹ padà báwọn ẹni tí wọ́n ṣáájú yín níbi ọlá yìí. Bákan náà ẹ fi kíní yìí fi ju àwọn ẹni tí wọ́n ń bọ̀ lẹ́yìn yín fi jù wọ́n lọ. Ànábì wa ní àyàfẹ́ tó bá ṣe jù yín lọ níbi nǹkan náà nìkan lọ́mọ wa ní kíni nǹkan náà. Ẹ wá gbọ́ ohun tí Ànábì Muhammad sọ sallallahu alayhi wa sallam. أقول ما تسمعون وأستغفر الله لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم. الحمد لله رب العالمين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلوات الله عليه وعلى آله وصحبه أجمعين أما بعد. لن يوقف ولن لا كسي àti ìjẹ́rìí pé Ọlọ́run ọba kan ṣoṣo ni àti ìjẹ́rìí pé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam jíṣẹ́ Ọlọ́run ọba ni. Ẹ̀pọ̀ èsì tí Ànábì tó fún nípa ihun tó fẹ́ fi mọ̀ wọ́n tí wọ́n taarẹ̀ fi ju àwọn ẹni tí wọ́n ń bọ̀ lẹ́yìn wọn tí wọ́n jù wọ́n lọ tó sì padà báwọn ẹni tó wà ní kìnnì tó ṣáájú wọn tẹ́lẹ̀ rẹ̀. Ànábì ní inna bi kulli tasbihatin sadaqa. Ànábì ní nǹkan náà nìyẹn o. Ngbé tẹ́ bá ti wà láyé ìjọ kan sẹ́ mọ̀ sọ gbóná kìnnì subhanallah. Kí la pé subhanallah. Ànábì ní kan máa ṣe àwọn tani àwọn tálíkà. Wa bi kulli takbiratin sadaqa. Gbólóhùn Allahu akbar Ànábì ní kan máa ṣe bí sàrán. Wa bi kulli tahmidatin sadaqa. Gbólóhùn alhamdulillah Ànábì ní kan máa ṣe kí lóhùn náà sàrán. Wa bi kulli tahlilatin sadaqa. Bákan náà ńkọ́ gbólóhùn la ilaha illallah Ànábì ní kan máa ṣe tó máa ṣe kí lóhùn náà sàrá ni. Ṣé ẹ máa ń pè ọ̀nà sàrá làwọn tó ń fi jù wọn lọ. Ànábì wá sọ ń pẹ́yìn tẹ́ ẹ̀ ló láyé gan ẹ̀yin náà ní ohun tẹ́yìn náà fún ọ ṣe sàrá lẹ́yìn kíni lẹ́yìn owó gbogbo yín gẹ́lẹ́ lówó láyé. Ànábì sọ bẹ́ẹ̀ fún un sallallahu alayhi wa sallam. Ó ní wa amrun bil ma'ruf sadaqa. Kórí oore kan ní oore táǹtà tàrí ẹ̀ fi jẹ́ ní Ọlọ́run láyé kó wá ní ọmọ ìyá òní ṣe léyìí ìrun duha òní kí báyìí jó mọ́ kí ìrun báyìí báyìí jó mọ́ kí ìrun rákà méjìlá tó wà lójúmọ́ tánàbí sọ pé tíyàn bá kí báyìí báyìí jó mọ́ kí òun fòrò ẹ̀ síbi nǹkan rẹ̀ nìyẹn. Lábájá ọmọ lábájá jó gbọ́nà fún máa bẹ́ẹ̀ báyìí ó gbọ́nà fún yẹ mọ́ṣẹ́ wọn o nǹkan dáadáa nìyẹn òun fòrò ẹ̀ síbi nǹkan dáadáa nìyẹn. Ọba bẹ́ẹ̀ bí iṣẹ́ jẹ́ ká mọ̀ pé mùsùlùmí wà níṣẹ́ kò láwọn dáadáa àwọn kan bẹ́ẹ̀ wọ́n tí yàn bá ṣe sàrà ni. Tàbí ẹni tó wá mọ ohun tá à ń pè ní ma'ruf man yaqulu ana lahu al-ma'ruf dáadáa láyé ta ló mọ̀ wàhálà wà ń bẹ̀ yẹn. Ẹni tó mọ̀ huwa al-alim olùmọ̀ ló lè mọ̀ tálà pé olùmọ̀ ń já sí pé gbogbo èèyàn kú ló lè fòrò yàn síbi nǹkan dáadáa. Dáadáa àmọ́ mọ ni ká tó pèèyàn sí díẹ̀. Tí o bá mọ̀ ìwọ mọ̀ rò ń pé dáadáa ló ń pèèyàn sí ni àbúrò sí pèèyàn sí. Kìíní ẹ̀ mọ́ ṣe kíni mọ́ fún àwùjọ. Ló fi já sí pé olùmọ̀lá máa ń darí ẹ̀ sọ́dọ̀ ẹ̀ olùmọ̀wú ẹni tó mọ̀ nípa al-Qur'an tó mọ̀ nípa sunnah ti Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Kò mọ́ àwọn aṣèkínní ọlọ́fòrò yẹn síbi nǹkan tí kò sí láyé ń pé kí ni ó wà nínú ẹ̀sìn kò sínú ẹ̀sìn tó bẹ̀sìn jẹ́.
bákan náà Ànábì ní wa nahyun an munkar sadaqa. Káwá rí pé èèyàn wà lérí ìbàjẹ́ láyé, káwá kọ fún yẹn pé lábájá ìbàjẹ́ lélẹ́yìí báyìí tó bá ṣe bẹ́ẹ̀ kí ló ṣe sàárà. Ànábì sọ bẹ́ẹ̀ fáwọn tálíkà tí wọ́n bá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Káwá kọ ìwà ìbàjẹ́ fún yẹn bákan náà tàlọ́dún kọ̀yàn kó mẹ́ olùmọ̀ní o, wàláhì olùmọ̀ní. Tí aláìmọ̀ bá ń kọ ìwà ìbàjẹ́ fún yẹn lọ́dọ̀ títí ẹsẹ̀, ó súnmọ́ kó já sí pé ìwà ìbàjẹ́ ti ń kọ̀ fún yẹn kọ́ eléyàn kó bí nǹkan dáadáa ní tó wọn sì ní máa. Yẹ gbogbo yẹn kọ́ ló lè ṣe wá sí o. Ṣàárí èyí tí mo sọ kẹ́yìn nísìn, èyí ni yá dẹ̀sìn orúgbù tọ̀hún lọ ní ká kọ́ wà bàjẹ́ fún yàn. Làwọn afẹ́fẹ́ tẹ̀tẹ̀ dàbí kí ni fiqhu inkaril munkar, ìyẹn gbọ́dọ̀ kà á lójúmọ̀ dáadáa kó yé dáadáa ní pé kí làgbọ́yé tó wà fún pé ká kọ ìwà ìbàjẹ́ fún yàn, àgbọ́yé gbọ́dọ̀ wà o. Dédé ń pẹ́ ní tó fẹ́ kọ́ wà bàjẹ́ fún, lágbo tó fẹ́ kọ́ fún yóò yẹ kó kọ́ fún lágbo náà ọgbọ́dọ̀ mọ̀. Tó bá mọ̀ pé tó ń bá kọ́ fún lágbo náà sẹ́ yóò padà bí ìbàjẹ́ tó lágbára jù tó fẹ́ kọ́ fún lọ́wọ́ ní kò ṣe kí ni kò fi lẹ̀. Fífi ilẹ̀ yẹn sẹ́ lédè wọ́n tó wà ó sàn ju pé kó kọ́ fún kó padà jí ohun tó burú jù lọ. Kó lè bá a fi yé lápèjúwe èèyàn jẹ́ àmú sìgá, lápèjúwe rẹ̀ sìgá ni mọ́ mu. Ọ̀fẹ́ wa gba lọ́wọ́ mọ́ mu sìgá mọ́. Tó sì mọ̀ dájú tó ń bá sọ pé kó mọ́ mu sìgá mọ́ yóò padà síbi ọtí mímu. Láàrin sìgá àtọ́tí èwo ló sàn méjì? Sìgá ló sàn ṣùgbọ́n ti burú. Agbọ́dọ̀ mọ̀ kìíní ẹ̀ dáadáa. Àwọn nǹkan yẹn sẹ́ ní máa ń kẹ́sìn kójú kó dáadáa. Kò bá jókòó dáadáa sẹ́ wàláhì ihun tí í ṣe ohun tí ìsìláàmù kọ̀ bí ká má ṣe sẹ́ wọ́n kọ́ fún ẹ̀mí kí ẹ̀ má ṣe. Ló ti wá bàjẹ́ lọ. Nǹkan ti bàjẹ́ lọ. Kó tó wá di pé ohun tó ń kọ̀ fún yàn àṣé kìí ṣe ohun tó yẹ kó ń kọ̀ fún yàn dáadáa. Kìíní ọba bẹ̀ní ẹ̀mí ó bàjẹ́. Ọlọ́run ní bá a tún ṣe bọ̀ díẹ̀díẹ̀ o. Tí o bá síbẹ̀ á ti máa para wa tipẹ́ á ti máa para wa. Níbi pé kí ni ó lè dosúná ó jẹun. Ó lọ bí ijọ́ mẹ́ta ó di kèfèrí tí ó tọ́ sí ni. Ká mọ̀ kìíní ẹ̀ dáadáa. Oúnjẹ súnná ó pẹ́ẹ́rọ fọ́mọ òṣè ládàjẹ kí sàrà àánú ẹ̀ gbé wá kí wá jẹun. Níbo ló gbé jẹ́ bídíàn? Ọ̀nà wo ló gbà? Ó jẹ́ bídíàn ní Islam. Ó yẹ kí ṣàlàyé. Ká fi jẹun fi di kèfèrí. Ọ̀nà wo ló gbà fi di kèfèrí? Ẹ ṣàlàyé kábọ̀. Tó jẹ́ pé tí ń sọ kò mọ ọgbọ́n pè ń bídíàn. Wàláhì. Àti wá gbé kó ní martaba bídíàn ti sàlẹ̀ ń bí lọ bídíàn òkè lọ́run pé tó bá ti dán ò báyìí sẹ́ di kèfèrí. Ẹni pé ẹ̀sìn ti dàrú. Tọ́lọ́run fi sọ ní Al-Qur'an fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ọlọ́run ní wa ahsinu. Ọlọ́run ní kí ni wa ahsinu ẹ ṣe dáadáa láyé. Ṣé ká wá pẹ̀rẹ̀ nísìn ká sí ní pé ẹ wá jẹ́ kókó ńlẹ̀ ní dáadáa ṣíṣe ṣẹ́ṣẹ̀ ni. Kárò dáadáa. A rí pé àwa kọ̀ ń pé kí ni àgbọ̀dọ̀ dánwò tá a bá dánwò ó di kí ni bídà. Ẹ rí pé fíkò inkarul munkar kò sí mẹ́ẹ̀mà à ń dẹ̀sọ̀rọ̀ ni. Lára ẹni pé lóhun tá a máa ń sọ méjì ní tó bá sọ ọlọ́run ó di kèfèrí. Ń sọ dọ̀la dọjọ́ kú. Ẹ padà sí di Yorùbá padà kẹlẹ́ wá àwọn tó ń pè ní kí ni ọlọ́run. Tó wá ń fọ́ sí mi sọ Allah ṣé ń sọ Allahu ni? Bàbá bẹ́ẹ̀ kújọ àkúnmọ́ innal hamda lillahi. Ó sọ Allah. Bẹ́ẹ̀ni ò ṣe takí ní ẹ̀ ń pé kí ni mọ́ sọ Allah. Mọ́ mímí náà mú kún bẹ́ kí n kì sọ mọ́ sọ ọ̀rọ̀. Wọ́n sọ pé ń kọ́ bàjẹ́ fún mi ni ó ń kọ́ ohun tí ó yẹ kó kọ́ fún mi ni ẹ̀. Bàbá mi kí náà ń pè ní ọlọ́run lọ́wọ́ adìẹ dáadáa. Àmọ́ kò gbé dàgbà sí àlè lẹ́kẹ̀rẹ́ bẹ́ẹ̀ tó bá sọ kí ni wà káfíìr bí ayé dalil. Kò sẹ́rí kan. Àwọn ọ̀chà kan wà ní kí náà pè ní ọlọ́run ló wà níbi kan náà pè ní ọ̀chà. Ọlọ́run sọ fún Ànábì Muhammad wọ́n ní wa ma arsalna min rasulin illa bilisani qawmihi. Ọlọ́run ní kò sí òjíṣẹ́ kan tá gbé dìde láyé
á gbé wọn dìde pẹ̀lú ahun wọn ni kí lahun tiwa Yorùbá ò bá yé ẹ lọ́kọ́ Yorùbá ọmọ tó ń pè ní Ọlọ́run àwa àmọ́ abimi pé kí ni túmọ̀ Allah ṣé ohun túmọ̀ tó dá mi lójú tó tún bí kí ni túmọ̀ Allah kọ́lọ́n kó ṣàmúlẹ̀ nìkan kan wá o ẹ̀rí pé kìíní báyìí ńkọ́ ó já ọmọ lẹ́yìn ìyá ẹ̀ ó sọkọ pẹ̀lú ìyàwó di kí ni ọ̀tá ara wọn tó tó máa yíbọ̀ díẹ̀díẹ̀ ní sí tẹ́lẹ̀ ń bá rí ọ pé kí ẹ báyìí ń polówó pé ọ̀sọ́ Ọlọ́run lásán pé kí ẹ ṣe ìnira bí ìgbà ń pé ó pàdé Fíráúnù tó ti kú tipẹ́tipẹ́ kí ló sùn débẹ̀ inkar al-munkar kí ló wá mú fi ṣiṣẹ́ fiqhul inkar al-munkar ọbẹ̀ kọ́ ìwà àbàjẹ́ ni o ibi tí ń lọ nìyẹn kí ló wá mú ṣiṣẹ́ níbi kí ni àgbọ́yé ń pé báwo là á ṣe ń kọ́ gbà kò sí ká tó wá ní ṣé bàjẹ́ ni lóòótọ́ ló fi jẹ́ gbogbo ẹni fẹ́ kọ́ bàjẹ́ láyé sọ́kọ́ lọ́mú kí ní báyìí bàjẹ́ ni lóòótọ́ mo fẹ́ kọ́ nísìn ọ̀dọ̀ ni wọ́n gbà fi mọ́ illa bi kitabillah àbí sunnati rasulillahi sallallahu alayhi wa sallam ọlọ́run sì parí fún ọkọ̀ kullukum ikhwan gbogbo ọmọ ìyá ni bọ́ ọmọ ìyá kan bá ṣiṣẹ́ sọmọ ìyá kan sẹ́ mọ́sáré tó kìfèrè lélẹ́rì súnmọ́ ọdún gbé kìfèrè náà ní òun súnmọ́ kí lóun tó sun délẹ̀ ìjó gbọ́ yín gbé kìfèrè lòun kọ́lọ́ kó ṣàmọ́lẹ̀ nìkan kan wa. arábìnrin tí a bá ń kọ́ ọ̀bàjẹ́ fún yàn sàrà lòun náà ọwọ́ ni wà fi bud'i ahadikum sadaqa kò tó báyàwó ẹ̀sùn gan sàrà lòun náà àwọn sọ̀rọ̀ ẹ̀rí wọn dàrú pé ya Rasulallah ayati ahaduna shahwatahu fayakunu lahu biha sadaqa ṣe àtúbáyàwó wa sùn pé agbádùn láre àtúgbà sàrà Ànábì ní ẹ̀ ń fi inú ṣùgbọ́n kan wọ́n ní ara'aytum law wada'aha fil haram akana alayhi wizrun tó bá já sí wípé ìyàwó ẹ̀kọ́ ló bá sùn ó bóbìnrin kan sùn ta tí ìṣẹ̀lẹ̀ tó ẹ̀ ṣé kò ní gbẹ̀ṣẹ̀ ni àwọn sábà ní yóò dẹ̀lẹ́ṣẹ̀ ó ní fakadhalika idha wada'aha fil halal kana lahu ajrun bẹ́ẹ̀ náà ni tó bá gbé síbi halal nǹkan yóò gbà ládàá ẹ̀ pékin ọgbà ẹlẹ́tọ̀ ẹ̀ ṣàṣepọ̀ àwọn ẹlẹ́tọ̀ yín ẹ̀ mú wọn dáadáa nílé àdúgbò fún yín ọ̀dà wà yín pé sàrà ń bẹ́ẹ̀ mẹ́ẹ̀ màmá parẹ́ o kò ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kọ́lọ́n kó ṣàmọ́lẹ̀ nìkan kan gbàtí Ànábì wa sọ kínní yìí ó sọ fún àwọn tálíkà tí àwọn olówó fi gbọ́ báyìí ṣe wọ́n tún gbé kán ó di subhanallah walhamdulillah wala ilaha illallah wallahu akbar wọ́n tún ṣọkọ ìyàwó lé dáadáa àwọn tálíkà kan lọ bá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam Ànábì ọ̀rọ̀ yìí ó tún bá bòmí yọ o àwọn olówó yìí wọ́n yìí tó gba kínní wọ́n tún ṣe lọ o Ànábì ní dhalika fadlullahi yu'tihi man yasha Ànábì tó ń gbé dé yẹn òun débẹ̀ òun dúró òun ò lè san kankan mọ́ ó ti dín pé ọlá Ọlọ́run ọba ni ẹni tó lọ́run bá wù lọ́run mọ́ fún àpá àwọn tálíkà ṣe kí ni ló fi já sí pé tó máa ń wá àwọn ẹni tó yẹ kí wọ́n kóore jù láyé àwọn ta ni ẹ dá mi lóhùn àwọn olówó ni tálíkà ò rí tiẹ̀ náà ṣùgbọ́n tó lówó ṣe kí ni yóò pèsè ń sọ subhanallah walhamdulillah wala ilaha illallah wallahu akbar fi kún pé kírun bó ti yẹ ká kírun ń gbà bó ti yẹ ká gbàwẹ̀ ìyàn zaka owó ẹ̀ ó ju olówó lọ o kátó wá ní ó tún padà jẹ́ olùmọ̀ pé wọn ò dàgbà kí ó kíké ó ti lọ ẹni tí ó bá yóò múra àbí kóhun náà kó gbìyànjú ìgbìyànjú tí mo wá sọ mọ́ lò ó bí pé owó tòní ẹnu kìnìún ló wà ó ti wà nínú ẹ̀wọ̀n gbọ́dọ̀ yọ nínú ẹ̀kọ́ o kó wá di kèfèrí o ó wà pọ̀nà halal tọ́lọ́mù bá kọ́ mẹ́ tó bí ó sì kọ́ mẹ́ dhalika fadlullahi yu'tihi man yasha bá ṣe wọ́n lọ́run ṣe kí ni ọlọ́mọ ṣe ọlá ẹ̀ àwọn olówó ohun tọ́lọ́run ṣe fún wọn nìyẹn wọn bá ti tún wọn lọ kí ọlọ́run ọba àlè kí ọlá kó wà pẹ̀lú ẹnìkọ̀ọ̀kan wa ṣùgbọ́n ẹnìkọ̀ọ̀kan wa adébi tí a ti gbalada ti wà náà
ọtí mi sì wá sọ pé torí eléyàn ní kò máa lékun olówó káàkiri kó máa ṣàkún sí bí kò dé ayá kìlàsì kan wá gbẹ̀mí ẹ̀ ìtumọ̀ ẹ̀kọ́ nìyẹn o tó bá ń ṣe eléyàn ń di dàkúdàbọ̀ ní òun polówó lẹ̀ ọlọ́run kan tiẹ̀ mọ́ bẹ́ẹ̀ ni ìwọ náà kó wá mú tiẹ̀ náà kó ṣe kó pọ̀ dáadáa tèbí pípọ̀ dáadáa yẹn sẹ́ ó súnmọ́ kó padà jùlọ. ń já sí pé kí ni eré kẹ̀kẹ́ ìdùbúlẹ̀ òun jẹun lọ́wọ́ òun rìn lọ kí ni subhanallah walhamdulillah wala ilaha illallah wal akbar òun ló pọ̀ nù ọ̀rọ̀ ẹ̀ lábẹ́ bẹ́ẹ̀ ó rí pé pẹ̀lú òkú títọ́ ọlọ́run ọba kọ́ ó súnmọ́ kó jùlọ níbi àwọn nǹkan wọ̀nyí báyìí. ǹjẹ́ alhamdulillah ọba tó kó ní ká kó nu ìjọsìn kan bọ́ sínú ìjọsìn kan àkóónú ìjọsìn léyà àti sàrà tá a ṣe ń bẹ̀ fi bọ́ sínú ìjọsìn pé sàrà tó kù lẹ́yìn ẹ̀ wọn náà ló ta sọ yìí báyìí kọ́nà kó ṣe ní wọn fẹ́ nìkọ̀ọ̀kan wa. allahumma a'izz al-islam wal-muslimin wa adilla ash-shirka wal-mushrikin wa dammir a'da'aka a'da' ad-din rabbana atina fid dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban nar allahumma salli ala قصص لا تكشف إلا بكتابك حين ترى الله ما أحراك بهذا أن يكبر قدرك عند الله.